Mo kí gbogbo àwọn olólùfẹ́ ìkànnì yìí, mo kí wa jákèjádò gbogbo orílẹ̀-èdè àgbáláyé. Ṣé àlàáfíà ni mo bá yín? Ọdẹ odùnmí, mo gbàládùra fún gbogbo àwọn olólùfẹ́ ìkànnì pé ojú tẹ kúkú fi ń wò mí ò ní fọ́ lágbára Èdùmàrè, bẹ́ẹ̀ kẹ̀dẹ̀dẹ̀ etí tẹ fi ń gbọ́ mi kúkú nídìí lágbára Èdùmàrè. Ọwọ́ tẹ máa fi ń tẹ subscribe, tẹ fi ń tẹ comment, tẹ fi ń share fídíò yìí, ọwọ́ náà ẹ ò ní fi gbọ́mọ sí lágbára Èdùmàrè. Ǹjẹ́ kí ni mo tún wá mú fún yín? Ó ṣeé ṣe kẹ́yìn kan ti gbọ́, but ẹ̀yin àgbábọ̀ ẹni àìbáwọn sí ń bẹ̀ òun là ìbáwọn dá sí. Téèyàn bá ti bá wọn wà ń bẹ̀ ó ti di dandan kéèyàn bá wọn dá sí. Kí ni mo mú wá fún yín? Ọ̀rọ̀ Kúnlé Afọláyan ni o. Ọ̀rọ̀ yìí gbẹnu tán o. Ẹ gbọ́, ṣé lóòótọ́ ni Kúnlé Afọláyan ó ní òun ṣe mistake, òun kábàámọ̀ pé òun fẹ́ ìyàwó kan? Ẹ jọ̀ọ́, irú àbámọ̀ wo ni Kúnlé Afọláyan kan? Irú mistake wo ló ṣe? Kí ni nǹkan tó ń bá pò nínú ìgbéyàwó? Àwọn ò mọ̀, òun nìkan ṣo ló mọ̀. Bọ̀ tó fi di nǹkan tó mú Kúnlé Afọláyan tó ké gbàjarè síta pé àníṣe òun fẹ́ divorce ìyàwó òun ò lè fẹ́ ìyàwó kan kí wàhálà dẹ̀ wá pọ̀ tó báyìí. Bàbá òun ìyàwó 10 ló fẹ́, kò mà rí wàhálà tó yìí. Ẹ̀mí bàbá òun mà gùn, òun níyàwó kan ṣo, òun ni wàhálà wá pọ̀ tó báyìí fóun. Ó sọ débi wípé òun ò kọ iyekíye, any amount lòun lè fi divorce ìyàwó òun. Kẹ́ ẹ bá ti mọ̀ wípé ó le ju bá a ṣe ń wò lọ. Ẹni tó bá kàn òun ló mọ̀ ni. Mọ́sí àwọn ọkùnrin nǹkan tí wọ́n ń bò máṣọ ní abẹ́ aṣọ tán bá tú síta ẹnu á yà àwọn ẹlòmíì pé ṣé nǹkan tó ń bá pò láti jọjọ́ ìlélẹ̀ yìí? Ẹ má jẹ́ ká parọ́ tọ́ra wa jẹ. Ṣé rí fídíò yìí? Mo mọ̀ pé tí àwọn ìyá wa bá rí, tí àwọn àǹtí wa bá rí, inú wọn lè má dùn sí, torí pé kí ni fídíò yìí ò ní fífọ́ wọn. Inú àwọn kan dẹ̀ máa dùn sí, torí ẹ má jẹ́ ká parọ́ tọ́ra wa jẹ. Mo ti rí a lot of àwọn obìnrin táwọn náà ti ń jáde lórí Facebook táwọn gan ń sọ pé ẹ̀yin ọkùnrin ẹ má jẹ́ kí àwọn obìnrin pa yín, ẹ̀yin ọkùnrin ẹ má jẹ́ káwọn obìnrin rán yín lọ sọ́run àrèmábọ̀. Tó bá fi lè mú obìnrin fún ara wọn tó ń sọ categorically, tó dẹ̀ ń sọ wípé àwọn mọ̀ pé ẹ̀yin obìnrin tó kù ẹ máa bú àwọn o, torí pé kí ni ohun táwọn rí ẹ̀yin ò rí. Kí ẹ̀ táwọn ní fún àwọn ọkọ wa ẹ̀yin ò ní, ẹ̀yin ò kí ẹ̀ tí yín. Kọ́kọ́ sá ti lọ ṣiṣẹ́, kò bá jò lè lò lọ́jà, kò bá jẹ́ bí ó sọ pé ló lọ ṣe, kó sá ti lọ ṣiṣẹ́ kó mówó wá. Tó bá tún pàpà ṣe gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ náà tán, kí ló ṣe náà ló tún máa tún gbẹ̀yìn ẹ̀. Ṣé rí gbogbo ẹ̀yin tí kìíní ìkọjú sí nínú ẹ̀yin ìyá wa, nínú ẹ̀yin àǹtí wa, kẹ́lẹ́kẹ́lẹ́ ọkàn yín náà máa jẹ́ ibi ọ̀rọ̀ yìí dẹ̀ ń bá èmi náà wí o. But ẹ má jẹ́ ká sọ dìjà, ẹ má jẹ́ ká sọ di èébú, ẹ má jẹ́ ká sọ di ọ̀tẹ̀ àbí tẹ̀m̀bẹ̀lẹ̀kun. Gbogbo àná la mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni ò fi ọkọ wọn lọ́kàn balẹ̀ nínú ilé. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni tán dẹ̀ mọ̀ fún ara wọn. Ó dìgbà tán bá padà di lémoṣú, tán bá padà di single mother, ìgbà yẹn náà wàá mọ̀ pé aṣọ lọ́mbrẹ́là tó mú ọ̀mbrẹ́là dání nínú òjò kò mọ̀ pé ẹrù lòún rù. Ó dìgbà tójò bá dá. Ọ̀pọ̀ wọn ìgbà tán di single mother, òun ni wọ́n tó realize mistake tí wọ́n ṣe. Òun náà tó realize pé àṣé 1 naira tí bàbá Fatima ń fún mi, àṣé 5 naira tí bàbá Saida ń fún mi, àṣé 20 naira tí uncle Jimoh ń fún mi, àṣé ó níbi tó ń dé. Nígbà tó bá wá sọ ìgbésí ayé ara wọn di àdágbé àdáfà, òun náà máa mọ̀ wípé kàkí no be leather. And then ṣẹ́rí tí àwọn pásítọ̀
tí wọ́n dálẹ̀ nínú ọ̀rọ̀ yìí òun ló ń jẹ́ òun. Á bẹ́tà kí gbogbo ẹ̀yin pásítọ̀ kẹ́ ẹ tètè pààrọ̀ onú yín àtọ̀dọ̀fín yín sìn kẹ́ ẹ ṣèjì píríṣì yín nínú ṣọ́ọ̀ṣì. Ẹ̀yin lè jẹ́ kí ilé mọṣú pọ̀ o, ẹ̀yin lè jẹ́ kí single woman pọ̀ o, ẹ̀yin lè jẹ́ káwọn obìnrin lélẹ̀ gan o látàrí ìwàásù tẹ máa ń wàásù pé ọkùnrin kan obìnrin kan. Ṣé ẹ rò pé Ọlọ́run tó dá obìnrin tó pọ̀ ju ọkùnrin lọ, ṣé ẹ rò pé Ọlọ́run ò mọ nǹkan tó ń ṣe ni? Ọlọ́run tó ní ká máa bí sí ká máa rẹ̀ sí, ṣé ẹ mọ̀ pé kò mọ nǹkan tó ń ṣe ni? Nínú bíbélì tẹ̀ ń kóòtì fún wa yìí náà tó rẹ̀ ti mọ̀ pé ọ̀pọ̀ wa ka bíbélì pírísì tẹ̀ ń kà fún wa òun là ń gbọ́. Òun náà ni bíbélì náà ṣe sọ wípé àwọn èèyàn mi ṣègbè nítorí pé wọn ò ní ìmọ̀. Tí gbogbo wa bá lè ka bíbélì ni from A to Z, gbogbo sàkámàjẹ́ tẹ̀ ń fún wa yìí ẹ̀ ní fún wa. Ẹ̀yẹ wo àwọn ẹlẹ́sìn kejì wọ́n fàyè sílẹ̀. Àwọn obìnrin wọ́n mọ̀ wípé táwọn bá lọ sílé ọkọ ó ṣeé ṣe kọ́kọ́ wọn fẹ́ yàwó méjì, ó ṣeé ṣe kó fẹ́ mẹ́ta. Mo ti sọ̀rọ̀ yìí rí, ìyàwó ẹ̀gbọ́n ti tèmi àáfàá ni, ìyàwó ẹ̀gbọ́n mi òun ló fọ́ọ̀sì ẹ̀gbọ́n mi pé kó lọ fẹ́ ìyàwó kejì, pé àwọn ẹlẹ́hà ẹgbẹ́ òun wọ́n ti ń bú òun pé òun lòun fi ògùn dè ọkọ òun mọ́lẹ̀ tí òun ò jẹ́ kọ́kọ́ ń fẹ́ ìyàwó kejì. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ nìyí ọkọ rí pé agbára wọn ò gbé, gẹ́gẹ́ bí àlùkùránì ṣe sọ pé tágbára ẹ bá gbé ni kò ṣe o, tágbára ẹ ò bá gbé má ṣe o. Ẹ̀gbọ́n dẹ̀ rí pé agbára wọn ò tí ì gbé, but ojú ń ti ìyàwó because gbogbo àwọn ẹlẹ́hà wọn tó kù gbogbo àwọn ọkọ wọn náà ti fẹ́ yàwó méjì méjì mẹ́ta mẹ́ta. Ẹ̀gbọ́n tèmi nìkan ló fìfẹ́ yọ kan, wọ́n wá fi ń búyàwó ẹ̀ pé ó ti fògùn dè ọkọ ẹ̀ mọ́lẹ̀ ni. Can you imagine that? Ó láti fọ́ọ̀sì ọkọ ẹ̀ pé má wọ́ọ̀rì, bó bá jẹ́ pé 5 naira ló ń fún mi pín sí méjì kí mi àti ìyàwó mi kájọ máa pín. Kí ni nǹkan tí mo fẹ́ fàyọ? Àwọn ẹlẹ́sìn mùsùlùmí àwọn fàyè sílẹ̀, àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì náà ni wọ́n sọ pé àlàríkùrà this stupid all those stupid pastor wọ́n dẹ̀ ń dó ọmọ ọjọ́, wọ́n ń dó kwaya, wọ́n ń gba ìyàwó mẹ́mbà, àìmọye ìyàwó mẹ́mbà tó ti fún lóyún, àìmọye ọmọ kwaya tó ti fún lóyún. Wọ́n á dẹ̀ máa sọ lórí ọ̀tà wípé ọkùnrin kan obìnrin kan, kò dẹ̀ sí nínú báíbù. Ọ̀nà kan tó wà nínú báíbù, àwọn priest ní báíbù ń bá wí, àwọn tó fẹ́ gba iṣẹ́ Ọlọ́run, àwọn yẹn lọ́lọ́run ń bá wí pé wọ́n gbọ́dọ̀ fẹ́ ìyàwó kan, kò ń ṣe gbogbo ọmọ ìlú ní báíbù ń bá wí. But nígbà táwọn pásítọ̀ máa kó tiẹ̀, wọ́n kó tiẹ̀ ní kòtùkì gbogbo ọmọ ìlú. Now ó wá di nǹkan tó yẹ pé àwọn obìnrin wá pọ̀, wọ́n wá ń wọ́kọ, olóṣó wá yapa bíi tẹ bá bí ọmọ mi á nígbà tó ń wò lọ́kọ kíní yóò dẹ̀ lè jẹ́ pap, ọ̀nà kan lòun sá máa gbà, wọn á dẹ̀ yúùsì nǹkan tóun ní láti fi wá nǹkan tóun fẹ́. Kò ṣe gbogbo wọn náà ni wọ́n fẹ́ di olóṣó, I'm telling you the truth, gbogbo wọn kan náà fẹ́ di olóṣó, àmọ́ ìgbà tí wọn ọkùnrin fẹ́ wọn. So àwọn ọkùnrin náà sì ìyí tó lágbára àti fẹ́ méjì mẹ́ta mẹ́rin ó ń bẹ̀rù ìyàwó tilé, tóun bá ti dánwò wàhálà ti bẹ̀rẹ̀. Ìyí tí ò tiẹ̀ dábàá pé òun tiẹ̀ fẹ́ ìyàwó méjì, ìyàwó lẹ́gò jẹ́ ó gbádùn. Ẹ wá wò sí nígbà tó di Kúnlé Afọláyan bá bẹ́ síta tó ló ti sú òun o, àǹtí ò bá dẹ̀ tètè sọ̀rọ̀ síta tọmọbìnrin ìbá ṣe kú pa àwọn àti tó abúlé mẹ́pẹ́ kò bá ti sọ̀rọ̀, kò bá ti kọ́ ọmọbìnrin yìí lẹ̀, ṣé marriage yìí jẹ́ dú ọ̀dà yìí ni, kò bá ti kọ̀ sílẹ̀, kò bá ti ṣe kinní kan. Bóyá tó pariwo síta yìí náà àti ti rí àwọn especially àwọn obìnrin ló ń sọ̀rọ̀ sí jù, àwọn náà ń bù jù tó wọ́n mọ̀ wípé ohun tó sọ yẹn sìn yìí ó tó fẹ́ fi initiate àwọn ọkùnrin ni, à ń bẹ́ẹ̀ dẹ̀ fẹ́ bẹ́ẹ̀ dẹ̀ kọ̀. Ọkùnrin tó máa fẹ́ yàwó méjì wàláì kóbìnrin yẹn fò sókè kó fò wálẹ̀, ọkùnrin tó máa fẹ́ yàwó méjì wọ́n á fẹ́. Ìyí tí ó bá ní fẹ́ kò ní fẹ́. Ṣé bí tẹ̀gbọ́n mi ni mo fi ṣe sáàmù funfun yẹn tíyàwó ẹ̀ tó ń fọ̀ sí ẹ̀. Ìyí tí ó bá ní fẹ́ kò ní fẹ́. Ìyí tó bá máa fẹ́ bẹ́ẹ̀ pariwo jù bẹ́ẹ̀ lọ bó ló máa pa á ní ẹ̀ pa mí kó dẹ̀ máa dá tọ́ wọn mọ́. Ẹ ti rí ẹjọ́ gbogbo tó wò mí mo fẹ́ kẹ́ tó máa fi di ara yín gbọ́, kẹ́ tó ẹ bá mi share fídíò yìí, tẹ́ bá ti share fídíò yìí tán ẹ bá mi subscribe Sẹ̀lẹ̀ Ẹlẹ́gbẹ́wá TV fún ẹ̀yin tó yẹ pé ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ́ ẹ kọ́ máa kọ́ sí péjì. Ẹ̀yin obìnrin ẹ má bínú sí mi o, òótọ́ ọ̀rọ̀ lè ní ká má sọ òun o, torí mo mọ̀ pé ẹ̀yin obìnrin lẹ pọ̀ jù nínú ẹ̀yin fáǹsì mi. Ẹ̀yin obìnrin
ẹ má bínú sí mi o torí mo mọ̀ pé ẹ̀yin ni ọ̀rọ̀ yìí bá wí jù bí mo ṣe ń sọ̀rọ̀ yìí gan àwọn tó bá ti ń gbọ́ gan ẹlẹ́mí àgbà tètè máa ṣépè èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí gan mi níyàwó méjì ẹyọ kan náà ni mo ní kábàtà kí bóyá torí pé mo ní méjì àbí mo ní mẹ́ta ni no bọ̀tù kankan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ kó dá yín lójú ni pé oníyàwó méjì kò ní dúró lórí ẹyọ kan oní mẹ́ta kò ní dúró lórí méjì bí ò jọ pé kó ní mistake ni bí ò jọ pé kó ló ṣèṣì ni nǹkan kan á ṣe nǹkan kan tí nǹkan kan máa fi ṣe nǹkan kan so tí gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ẹ bá lè ní back of mind yín ṣé nǹkan tó máa dùn mí jù ṣé ẹ̀yin tẹ́ bá ń jẹ owó àjẹjù yìí owó ìgbónára jù yìí irú yín tá a bá dẹ̀ wọnú ìdílé yín nínú gbogbo ọmọ 5 àbí 6 tẹ́ bí bíi 4 àbí 5 lójóbìnrin ní gbogbo wọn adìlẹ̀ lẹ́lòmíì fi ní ọkùnrin kan nínú ọmọ ẹ̀ adìlẹ̀ lẹ́lòmíì fi lọ́kùnrin 2 nínú ọmọ ẹ̀ gbogbo àwọn tó kù pátá obìnrin ní gbogbo wọn ṣé ẹ̀yin ò mọ̀ pé àwọn kan ló máa fẹ́ àwọn obìnrin yẹn ni nígbà tí a bá sọ pé ọkùnrin kan obìnrin kan èmi ò dẹ̀ rí yín bá wí bí òṣì àwọn pásítọ̀ àwọn onítùkùtù torí ìmọ̀ tara títí wọn nìkan tẹ bàbá bí wọ́n sì wọ́n á níyẹn kágbèrè máa pọ̀ ní tàbí sọ fún yín pé kí àgbèrè máa àbígbà yẹn gan ni àgbèrè wá pọ̀ kọ́ máa mọtí Jésù fúnra rẹ̀ ó sọ omi ìdọ̀tí wáìnì o tẹ bá máa bí àwọn pásítọ̀ wọ́n á ní ẹ̀tọ́ nípa ṣe ní kọ́ máa mọtí nìyí pé wọ́n máa mu àmupara ẹ̀yin ò ṣe píríṣì àmupara yẹn pé a ò ní kẹ́ ẹ máa mọtí o ẹ máa mu àmupara o bọ̀ tẹ bá máa sọ ẹ máa ní kọ́ máa mọtí rárá ni CAC náà iléeṣẹ́ ọtí ń tà kódà gan nínú okòwò tó ń tà jù ní àgbáńláyé ọtí jẹ́ number 1 pẹ̀lú bẹ́ẹ̀ ṣe kọ̀ndẹ́ẹ̀mù ẹ̀tọ́ àwọn tó mú mo ti sọ lórí ìkànnì yìí mo ti rí àfáà tó rọtí sínú àgè tó bá dẹ̀ máa píríṣì lórí kìíní ìwọ tó bá mọtí inú náà lè ń la tó bá mú dérí kan odindi 20 ọdún ló fi ní iná fi jó ìka kan ṣo yìí nígbà tí ìka kan ṣo bá jóná fún odindi 20 ọdún tí gbogbo bọ́dì bá fẹ́ jóná ńkọ́ á jóná fún 1 million year gbogbo nǹkan tó fi ń dẹ́rù bà wá náà nìyẹn àwọn dẹ̀ mú àwọn pásítọ̀ náà tẹ́ bá pàdé wọn ní gádàrí wọn ní kákọ̀sí wọn tẹ́ bá rí bọ́ ṣe ń gé wáìnì èyí tó mu bíà èyí tó mu wáìnì tẹ́ bá rí bọ́ ọmọbìnrin ṣe máa sọ̀rọ̀dì wọn wọ́n á dẹ̀ dórí ọ̀tà wọ́n máa sọ fún yín ní pé kẹ́ ẹ má ṣe é àwọn dẹ̀ ń ṣe é ẹjọ́ Jésù Olúwa wa àmín ẹ má bá mi ká lọ àmọ́ kẹ́ tó bá mi ká lọ ẹ bá mi share fídíò yìí kẹ́ tó bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV tẹ́ bá ti wá wò tán wọ́n á fẹ́ kẹ́ ẹ fi ọkàn tí yín náà lábẹ́ comment section mo mọ̀ pé máa bú mi ni kẹ́ ẹ tó bú mi ẹ jẹ́ ń búra mi mo mọ̀ pé máa bú mi torí mo mọ̀ pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí àbọ̀rọ̀ tí mo ń sọ yìí kò lè sit well pẹ̀lú yín torí pé kí ni ntóbìnrin ò fẹ́ gbọ́ sétí nìyẹn pé kọkùnrin fẹ́ yàwó méjì no ní ansa yẹn ẹ̀rọ bá mi ká lọ. bóyá ti sọ́tọ̀ tẹ̀ fi gbàmọ́ mi Fọláyàn sọ pé òun kábàámọ̀ pé òun fẹ́ yàwó kan òun. bóyá ti sọ́tọ̀ tẹ̀ fi gbàmọ́ mi lẹ́nu ti kó lẹ̀ ti jọ bọ́lẹ̀. ẹ̀rọ pé tí àwọn afá àtàwọn agbóra wọ̀rọ̀ báyìí náà. ẹ fẹ́ ṣe aláàpá. Kúnlé Afọláyàn ní òun gba gbogbo ọkùnrin nímọ̀ràn pé ká ló máa fẹ́ yàwó púpọ̀. ìyẹn Kúnlé Afọláyàn ló sọ̀rọ̀ yẹn. ṣé ẹ ti ń gbọ́. ó ní débi pé bòńgẹ́ ṣe wáyé òun fẹ́ kọ ìyàwó òun sílẹ̀ òun fẹ́ divorce ìyàwó òun kóun lè láǹfààní láti fẹ́ ìyàwó tó pọ̀ báyìí. eré lọ́pọ̀lọpọ̀ èèyàn mọ̀ rò pé bóyá ó ń ṣe. eré lèmi náà wà kọ́kọ́. àfìgbà tí ọ̀rọ̀ yẹn padà jáde nínú ìròyìn tí wọ́n rí pé ìròyìn gan padà gbé jáde pé ọ̀rọ̀ tí Kúnlé Afọláyàn sọ yìí o àfi kí àwọn gbé jáde gẹ́gẹ́ bó ṣe sọ ẹ jẹ́ wá ṣàlàyé bó ṣe lọ gangan torí pé bí ìròyìn ti gbé jáde ó ti kúrò nìkan tí àwọn èèyàn fẹ́ máa sọ lábẹ́lé mọ́. ìròyìn sọ̀rọ̀ ó sì fa kókó inú ẹ̀ jáde yọ ìyàwó 10 ni bàbá mi fẹ́ mo fẹ́ kọ ìyàwó mi sílẹ̀ báyìí kí n lè fẹ́ ìyàwó tó pọ̀. Kúnlé Afọláyàn ló sọ bẹ́ẹ̀. ọ̀rọ̀ náà fẹ́ dàbí wà tí pé eré ni àbí àwàdà ní tẹ́lẹ̀tẹ́lẹ̀. Alájàbùnmi àti àwọn boys ẹ káàbọ̀ sórí ètò wa. ìròyìn náà wá sọ pé ẹnìkan tó jẹ́ gbajúgbajà òǹkọ̀tàn àti olóòtú eré orí ìtàgé ni Kúnlé Afọláyàn. wọ́n ló ti sọ pé òun fẹ́ fún ìyàwó òun ní ìwé ìkọ̀sílẹ̀ kóun lè láǹfààní láti fẹ́ ìyàwó tó pọ̀.
Afọláyan wá rọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin wípé kí wọ́n fẹ́ ju ìyàwó kan lọ o. Bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ èèyàn rò pé ọ̀rọ̀ tí Kúnlé Afọláyan ń sọ yìí kò tiẹ̀ bẹ̀rù pé kí làwọn obìnrin ó ṣe fún un. Ó lóun rọ gbogbo ọkùnrin pé kí ló máa fẹ́ ju ìyàwó kan lọ. Nígbà tó sọ̀rọ̀ lórí fíìmù rẹ̀ tí ó ṣẹ̀ṣẹ̀ jáde Aníkúlápó Ayégbẹ̀ngbẹ̀, Afọláyan ṣàlàyé pé òun fẹ́ gbé ìgbésẹ̀ yìí torí láti ìdílé oníyàwó púpọ̀, ó ní ibẹ̀ ni òun ti wá. Ọ̀rọ̀ náà pọ̀ dídí pọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ni wọ́n ti bínú sí Kúnlé Afọláyan báyìí. Ṣe pé ẹlòmíì tọkọ ẹ̀ níyàwó kan á máa rò pé ṣé Kúnlé Afọláyan kọ́ ọkọ òun ní ìkọ̀kọ̀ ni. Nínú fídíò kan eléyìí tó ti lu orí ayélujára pa báyìí ni òǹkọ̀tàn náà ti sọ pé mo ti ń lọ sí ilé ẹjọ́ láti ìgbàdégbà lórí àti fún ìyàwó mi níwèé ìkọ̀sílẹ̀. Mi ò kọ iye owó tó lè ná mi, mo ṣetán láti fẹ́ ìyàwó púpọ̀. Ọ̀gbẹ́ni Kúnlé Afọláyan òun ló sọ bẹ́ẹ̀. Kúnlé sọ pé nítorí pé bàbá òun jẹ́ oníyàwó púpọ̀ ló jẹ́ ló jẹ́ kí òun àtàwọn míì káwọn ní àṣeyọrí tí àwọn ní lónìí. Láìsí bàbá mi kò bá títí sí nǹkan tí à ń pè ní iléeṣẹ́ òṣèré Káàbù Village tàbí Kúnlé Afọláyan lónìí. Ọlá pé bàbá òun fẹ́ yàwó tó pọ̀ ó ní làwọn fi wà. Ipò keje ni mo wà nínú ọmọ tí bàbá mi bí nítorí pé ó fẹ́ ìyàwó púpọ̀. Ayégbẹ̀ngbẹ̀ ní kókó ṣáá Kúnlé Afọláyan ní kí gbogbo àwọn ọkùnrin ìyá fífọ́ tí Kúnlé Afọláyan tó ṣàṣọ nìyẹn o. Àbí Mr. Adéwùmí ti rápálá wọlé sórí ètò. Ọlọ́run ló ní kí Mr. Adéwùmí pé wà lẹ́ẹ̀kan àṣírí rédíò ti dákẹ́ òtí lọ́ọ́ lọ́gbà rẹ̀. Mr. Adéwùmí ẹ ṣeun o, ẹ máa ṣe wá ẹ̀kan ẹ̀ẹ́dẹ́ ìpè aṣákíyèsí ẹ káàbọ̀ sórí ètò sá. Mr. Adéwùmí láti Amẹ́ríkà. Ayégbẹ̀ngbẹ̀ Aláàjì, ọ̀rọ̀ tí Kúnlé Afọláyan kọ gbogbo ọkùnrin nìyẹn báyìí o. Kò tẹ̀lé pé máa sọ̀rọ̀ Aláàjì pé ẹ̀rọ bẹ́ẹ̀ ṣe kí ẹ̀ tó wọlé ní sẹ́ kí wọ́n dáadáa tó lè bẹ́ẹ̀ lọ́yà. Kódà tó inú ọkàn mi ni mo ti kí Mr. Adéwùmí tọkàntọkàn. Kí n tọkàntọkàn. Torí pé kò wà látọkàn mi. Ẹ ṣeun. Kọ̀wé ẹ̀jẹ̀ sọ̀rọ̀ tó fún mi náà mi dùn látàrí pé ó lọ jímọ̀ lónìí. Mo sì ṣètò lọ, mo sì kírun inú mi dùn Aláàjì ẹ ṣeun. Ọ̀rọ̀ jímọ̀ yìí tẹ́ fún ọba nǹkan jẹ́ náà nìyẹn. Aláàjì, ọ̀rọ̀ tí ẹgbẹ́ wa, ọ̀rọ̀ tí Kúnlé Afọláyan tẹ́ gbé wa Aláàjì. Kó tó di pé Kúnlé Afọláyan yóò jáde sọ̀rọ̀ báyìí. Àjẹpọ̀ ó ti dàbí orin Ọ̀làndó tí Ayéfẹ́lẹ́ náà táwọn náà kọ owó ojú mi rí ẹnu mi kò lè sọ. Bí ó ṣe rí nìyẹn Aláàjì, owó ojú mi ẹnu ò lè sọ. Èyí tí Fẹ́mi Adébáyọ̀ gan sọ gan àhàhà làwọn yẹn ṣe pé kí ló dé tó bá dé ni pé ìyàwó lè gbà létí. Ìyàwó ẹ̀ dán létí ni. Ẹ̀mọ́ tó ti fojú wí inú ilé. Lórí náà ló tún padà tí a sọ lónìí tí Kúnlé Afọláyan. Nítorí pé Kúnlé Afọláyan sọ wípé òun fẹ́ kọ ìyàwó òun sì fẹ́ lórí ìyàwó púpọ̀. Aláàjì, ọ̀rọ̀ pọ̀ ló wí kọ́kọ́ o. Ọlọ́run nìkan ló wọ́n tí Kúnlé Afọláyan tó ti fojú gbà tó ti fojú wì lórí lọ́dọ̀ ìyàwó. Kíkó tó rọrùn ọ̀rọ̀ tó sọ tó dẹ̀ tó àgbẹ̀sà àwọn ọkùnrin pé ẹ máa fẹ́ yàwó. Olómi ni o, ó ní káwọn ẹ máa fẹ́ yàwó. Aláàjì, tábà wáyé òde òní, pàápàá jùlọ àwọn tọ́lọ́ba gbà fún tọ́lọ́ba kẹ́ nínú àwọn ọkùnrin, wọ́n máa ń tètè lò láì tọ́jọ́. Ṣé látàrí ìyàwó kan? Látàrí ìyàwó kan. Ọmọ tètè lò láì tọ́jọ́. Torí pé ọkọ ìyàwó tó jáde nílé láàárọ̀ tó lọ síbi iṣẹ́. Bí wọ́n ṣe jẹ bọ́ ṣe omi ló ṣe dà lọ́kọ́ bá lò Aláàjì. Kí ọkọ gidi tó ronú pé òun ò jẹ kankan sí kò yóò mọ̀ máa padà délé lálẹ́
bí lọ́mọ bá wà láyàwó nínú ilé. Ìyàwó tí wọ́n ti fọ́kọ̀ kan balẹ̀ ó ṣe tán láti lọ́kọ̀ síta ni. Torí ibi iṣẹ́ kan tó ọkọ̀ lọ inú ọkọ̀ ò dùn bẹ́ẹ̀. Ká má ṣàlàyé mọ́ lọ yìí. Ọkọ̀ tó ń bọ̀ lé inú ọkọ̀ ò dùn. Ọkọ̀ tó wá délé. Tó yẹ kó báyàwó tí ó ti ẹ̀mú náà dùn. Wàhálà náà níyàwó gbé kalẹ̀. Irú kúlẹ̀ fúnláyà pẹ̀lú ọ̀rọ̀ tó sọ jáde ìyá aláàjì. Tó wà lóbi di pé òun lọ file court case. Táwọn bá ti wá kọ́ra àwọn tán wọ́n ṣe máa fẹ́ yàwó. Ó mi pé ọ̀rọ̀ kìí sí bí aláàjì. So ṣe pé ó lè túmọ̀ sí pé ó ti ń go through kankan lábẹ́nu nìyí. Aláàjì tí ilé bá ń lò pẹ̀lú àti àwọn kílẹ̀ ọkọ̀ fẹ́ wá lọ sí pé òyìnbó fẹ́ mo fẹ́ separate. A jẹ́ pé àwọn tá à ń sọ yìí tá a bá lọ sí location nínú wọn máa ń dùn aláàjì àbí tá a bá lọ sóde. Ṣùgbọ́n níwọ̀n gbà tó máa ti padà wà nínú ilé pẹ̀lú ìyàwó wọn yẹ pé wọ́n ti wà lọ fire ni bẹ́ẹ̀ ló ṣe ní lára gbogbo wọn. Ìyàwó ló ṣe kó máa bú tútù. Kó máa bú tútù sí wọn lọ́kàn jáde pé báyìí kásá báyìí káwọn yìí lọ́rọ̀ obìnrin á jẹ́ pé ojú kúlẹ̀ àbúlé ti rí tó. Bẹ́ẹ̀ lásìláwọ̀ obìnrin tó pọ̀ ta tí wọ́n ń gbọ́ ọkọ̀ tí wọ́n ti rí. Bẹ́ẹ̀ni wọ́n yà ẹlòmíì ó dẹ̀ máa rò pé tó ń bá lóko ọlọ́run má jẹ́ kó mú dààmú ọkọ̀ tó tí wọn ò tí ì rí àwọn kan wá rí ọkọ̀ tí wàá ṣe pé jọ́sọ̀ ọkùnrin lásán ọkọ̀ lálùbáríkà wá fílọ̀kàn balẹ̀. Alájọ ọkùnrin tí ọkùnrin wa balẹ̀ nulẹ̀ ìgbà onínú ọkùnrin náà lè mọ àṣìwà wò ìgbà onínú ọkùnrin náà ṣe ni wọn àṣìwà wò tí ọkàn bá balẹ̀. Bóyá tó dẹ̀ ń fọ́ lórí àwọn onítíátà tá a rí kan ní ọ̀sẹ̀ tó kọjá tá a túbọ̀ kan lónìí. Bóyá torí lókèṣì tó máa lọ ṣùgbọ́n ebi ìyàwó ti mọ orúṣẹ́ tó gbé dání kí ìyàwó tó gbà kó wọ́n fẹ́ wọn. Àbí dandan ìyàwó gbọ́dọ̀ wọ́n ṣe tán sí. Ó ṣe wá jẹ́rù sí i. Láti ẹgbẹ́ ìyàwó fọkàn kó mú àwọn fẹ́ ọlọ́kàn balẹ̀ tó tọkọ bá wá ṣubú kalẹ̀ tó tán mú àwọn sọ ẹ̀kọ́ ìgbére. Ọkọ ti fà wọ́n lè lọ. Ìjẹ́ tó bèrè léèrè pé ṣó múná ọkọ torí gbà tó wà láyé. Ìgbà náà wọ́n máa kọrin a ò fẹ́ kó o lọ. Ṣó múná ọkọ lò nígbà tó wà láyé. Àwọn ìwọ̀n sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo ló lẹ́ẹ̀kan tó fún kọ̀ọ̀kan láti ní pásítọ̀ ni. Tẹ̀lé pásítọ̀ lórí tọ̀. Ó dẹ̀ sọ débi pé ẹ máa gbọ́ o. ó ní tó bá ti fẹ́ ṣíyàwó láṣọ wò excuse lónìí excuse lọ́la ni. Àti ẹ̀ bá yẹ pé tó bá tẹ̀jẹ̀ pé òun tó ń ṣe nìyí. Ó láwọn yẹn wá bá débi pé òun tún jẹ́ káwọn ẹbí mọ̀ wọ́n tún wá bá a sọ̀rọ̀ lóò ti gbọ́. Orí ẹ̀ náà ló ṣì wà. Tó ẹ̀mí lè fún pásọ̀ sọ fún mi pé òun ti tọ́ta wò ìta dùn. Ìyàwó tó wà lé òun mọ́ tóun ti sọnù. Pásítọ̀ nìyẹn o. Ìyàwó tó wà lé òun mọ́ tóun ti sọnù. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ò kí mọ́ tó ti sọnù. Pẹ̀lú pé àwọn obìnrin tó wá ń ta tí wọn ò lájẹ́ orí wọ́n ṣe tán láti gba ọkọ olóko. Ìyàwó tó lọ wá gbà kó tẹ́ fẹ́ àwọn olówó àwọn tí ìlú mọ̀ká tó yẹ àwọn yẹn mọ̀ ẹ̀ wá ní múnú ọkọ tó Tọ́yẹ kí n aṣọ fún nǹkan yín lórí kẹ́ ẹ má jẹ́ ká gbà mọ́ yín lọ́wọ́. ẹ̀ wá ní múnú ọkọ tó nínú ilé. Ọ̀rọ̀ tí kúlẹ̀kúlẹ̀ yọ sọ èmi sọ̀kọ̀ jà lájò tó bá jẹ́ nǹkan tó máa mẹ́mí ẹ̀kún nìyẹn. Ẹ̀sùn Ó kan lè lè ṣe é ṣùgbọ́n àdókò pẹ̀lú ìyàwó obìnrin kan nulẹ̀ tẹ́mi bá bọ́ tẹ́mi bá tó bá lọ ìjọ tó bá ti sìnkú tá a pa àbò mọ́lẹ̀ kó tán náà nìyẹn. Ṣé ìyàwó ò ní tẹ̀lé ọkùnrin míì ni? Lẹ́sẹ̀kẹsẹ̀. Sọ tí ìyàwó fi fòró ẹ̀mí ọkùnrin bá sínú ilé torí gbogbo ògbà tọkùnrin la máa ń sọ pé ẹ̀yin obìnrin tọkùnrin máa ṣíwọ́ náà yìí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ̀kú ònulẹ̀ ṣùgbọ́n níbi tá a wọ́n láyé òde òní àwọn obìnrin gan ni ò jẹ́ kọ́kùnrin nísìnyí. Alájọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló lé wọn fi ṣe ọkọ wọn yìí wọ́n. Wọ́n fi ṣe ọkọ yìí wọ́n. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ obìnrin ayé òde òní wọn ò fi ṣe ọkọ wọn yin ọkọ wọn. Kí ló ṣe ni? Kò sí ẹ̀ka àbọ̀ ẹ̀kú iṣẹ́ yóò dára rí. Àfi ká máa kọ̀m̀plé náà ni pé ẹ̀wọ̀n tẹ́gbẹ́ yín ṣe ẹ̀wọ̀n tẹ́ yín ṣe. Irú obìnrin bẹ́ẹ̀ wọn ò mẹ́fà wọn lé ọkọ dé àwọn ilé ọkọ tó ti ń súnmọ́ bèbè sáré ni. Torí ọkọ tó gbé problem wà láti fi iṣẹ́ tó ń bọ̀ ní pé kó wá sí mi ní tíyàwó náà bẹ̀rẹ̀ tiẹ̀ ìgbà olókùnrin ọkùnrin develop bí fídíò ni o.
kan aláyé máa dẹ̀ sọ gbogbo àìmọye past governor tá a ní tó ẹ pé ọmọ ti kú ìyàwó mẹ́ta yìí pẹ̀lú bó ṣe lówó lọ́wọ́ tó. bó ṣe lówó lọ́wọ́ tó alájí àtàwọn tó jẹ́ sẹ́nítọ̀ wọ́n ti kú ìyàwó mẹ́ta yìí. ó ti fi ẹ̀gbẹ́gbẹ́gbẹ́ pé àwọn ìyàwó yóò fi àwọn ọkùnrin lọ́kàn balẹ̀. ìyàwó ò lè dúró àti wà nínú òṣèlú àwọn tó wà ní òṣèlú ṣé àkóbìnrin ní àjẹ gbogbo èyí tí mo tẹ̀lé wọn ní òṣèlú náà ló ti kú ìyẹn àjọpọ̀ ara mi jẹjẹrẹ wọ́n tó kà bẹ́ẹ̀ ṣe ló ti alájọ ọkùnrin tó bá ní fọkànbalẹ̀ yóò dìbẹ́lọ́pù bíbí ilẹ̀ ni ó gbà lọ. ìbẹ̀rẹ̀ àwọn ìyàwó tó wá ní chance torí okun ǹjẹ́ tó níṣẹ́ fílọ́kànbalẹ̀ kò tó jáde láyé. ọ̀pọ̀lọpọ̀ obìnrin ayé òde òní wọn ò fi iṣẹ́ yìí oko wọn mọ́ aláàjì. tọ́mọdé náà wọn kéékèèké tó ń gun tó ń ta Camry tó ń gun Venza níta. wọ́n máa fi kún ọkọ lára mi lé pé àwọn ọmọ inú ẹ̀ gan tó bí lọ́mọ ti ń gun mọ́tò. irú ìyàwó bẹ́ẹ̀ ìyàwó burúkú ni ìyàwó tó ń lọ́kọ lọ sàárè ni. nígbà tí bá fún kọ́mọ́kọ́ tó bá sọ́kọ ṣé kò lè lọ kọ́mọ́kọ́ ṣẹ́ṣọ́ owó yóò lọ ṣe. tó yẹ ẹ̀jẹ̀ kọ́kọ́ níwọ̀n ẹ̀jẹ̀ kọ́kọ́ nísinmi nínú ilé. alájẹ ẹ̀mọ̀jẹ̀ ká dúró pé nǹkan kó ṣẹlẹ̀ sí kúlẹ̀ kúlẹ̀ ayé ká tó sọ pé kó lè tí wọn kó ti fẹ́ ìyàwó mi. tó bá lé kó fẹ́ dìbò obìnrin náà ni wà lé kó fẹ́ ìyàwó tó pọ̀ sí. ẹjọ́ ṣe bá jẹ́ tí ó múnú ẹ̀dùn nìyẹn. onígbọ́dọ̀ wọn kò ẹjọ́ náà. àtúrò oníwà kó fẹ́ ìyàwó mẹ́wàá. onígbà ìmọ̀ ní pòun fi ríǹkì sọ́wọ́ me and my wife. ó lè yan ọkùnrin lọ fẹ́ ìyàwó tó pọ̀. alájì ẹ fẹ́ jọ yọkan lọ. tó bá jẹ́ wípé nǹkan tó máa múnú kúlẹ̀kúlẹ̀ yẹn lọ irú ọ̀rọ̀ yìí gan tá a bá Fẹ́mi Adébáyọ̀ aṣọ bàbá Fẹ́mi Adébáyọ̀ ìyàwó kan náà fẹ́ ìyàwó kan lọ tó bá jẹ́ pé káfíńyàwó méjì mẹ́ta sí ní òmùnú Fẹ́mi Adébáyọ̀ náà dùn kó náà lọ fẹ́ yàwó kínú ẹ̀ dùn àkẹ́mi ẹ̀ gùn. ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí kan ṣe wọ́n gẹ́gẹ́ bí kan mọ̀ kan sí alájí náà sí alájí máa lọ́wọ́ sí torí tó ta gbé kalẹ̀ ó bí mi kò mọ̀ kan sí alájí àdẹ fọwọ́ sí lágbọ̀rọ̀ alájí ò sì fọwọ́ sí. ó ṣe ká ṣe a máa ní lágídí abẹ́yà fífọ́ ní ìyá fífọ́ rí owó rí kì í ṣe pé bóyá àmọ́ àkàn ọ̀fẹ́ tó pé ká tó lè tó ọ̀pẹ́rẹ́dì kí ẹbí lè bòrò ká lè bọ́ sí náà ní ìyá fífọ́ ni kò ní ẹbí ti bòrò ayọ̀ kò ti bòrò. alájí ẹ̀mí àwọn ọkùnrin ń bọ́ lójoojúmọ́. àwọn èèyàn lè ní mọ́tò ń go through. tẹ́ bá pẹ́ mi sáyẹ́ kò tọ́ ní sí wọ́n náà wà lójú títì àwọn ṣe kíní kan tẹ́ bá pẹ́ lẹ́ni sí àwọn àdìbíṣẹ́ ẹ̀mí àwọn ọkùnrin ń bọ́ lójoojúmọ́. àwọn ìyàwó òfiṣẹ́ yìí wá. ọ̀la táwọn kan jẹ́ ni pé àwọn máa ń sọ pé ìyàwó àwọn dà bí ẹ pé bíbélì tí mo kà ọlẹ́ bá ti rí ìyàwó gidi fẹ́ ọ̀rẹ́ ojú rí ọlọ́run. ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ ilé gbàgbà tuntun yìí ọ̀fẹ́ ìjọra wọn. ẹ̀yin méjèèjì ẹ̀ kì í ná àbẹ̀tẹ̀. ẹ̀ ṣàfẹ́ jẹ́ kí kíyàwó kìí wà lásán wọn. ẹ̀yin méjèèjì ò kì í ná àbẹ̀tẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ fún ilé ìyàwó tó dáa. ẹ wà rẹ̀ tí ń sin náà lódò tọ́jú mùsùlùmí òdodo gbẹ̀lájẹ́ wàhálà ìyàwó ló gbé káàkiri. ẹ̀mí àwọn ọkùnrin ń bọ́ lójoojúmọ́. wọ́n láṣẹ fi àwọn former governors láti wọ́n ṣàpẹẹrẹ. aláwọ̀ ìyàwó ló pa wọ́n ṣùgbọ́n ṣé wọ́n jẹ́ kí ọkàn wọn balẹ̀ nù ilé. ó ní gómìnà kan Ọ̀yọ́ state lóde wa mi kàn fẹ́ dárúkọ torí pé màmá yẹn ṣì wà láyé òun ni wọn lọ́jọ́ kan irú tó ṣẹlẹ̀ sí Fẹ́mi Adébáyọ̀ lọ́wọ́ ìyàwó yìí gómìnà ti fẹ́ jáde pẹ̀lú àwọn ìtura jẹ ibi tó ti fẹ́ wọlé pé kí wọ́n gbé àwọn ẹrù kan tí gómìnà nìkan gbé alága gbó ìfọ̀tí ni létí gómìnà ìwọ ló tún lọ. létí gómìnà àsìkò tí yẹn ṣílẹ̀kùn sí ní ìfọ̀tí láǹdì kákẹ́fọ̀ tí yẹn ṣe ń bọ̀ ni ọba kan sọ pé àkílà wà níbi orí yìí bí kò ní gbà àmọ́ ó ti láǹdì tán kí ló dé tó ẹgbẹ́ àwọn ìkànnì security tó wọ́n ní màmá kan bínú wọlé òkúta ẹ̀ka tó àlàyé. ó dé gómìnà fọ̀tì ọkọ̀ ẹ̀ ṣe ìpè lójú àwọn aráàlú ló ti jẹ́ gómìnà ṣe ìpè nínú ilé ọkọ̀ ẹ̀ ní ìfẹ́ dákọ̀ bí àná ọ̀sán. torí ẹ̀ tí bí Tinubu ṣe wáyé lójú ìyàwó tiẹ̀ kì í ṣe president ordinary bọ́lá ni lójú ti tẹ̀. ìjà gbogbo àwọn leaders ọ̀tún yẹ pé wọ́n ṣáájú ìyàwó kù. ọ̀pọ̀lọpọ̀ àsìkò wọn ò tó wọn à ní fọkànbalẹ̀ ni àwọn tí wọ́n sì nírú tí wọ́n abẹ owó rẹ̀ tí wọ́n abẹ gbogbo wọ́n abẹ lórí ọkùnrin náà ni.
ju gbogbo ẹ̀ lọ náà àwọn obìnrin wọn ní fi ṣe yin ọkùnrin ètò padà sọ náà ni pé kí ló tí ì ṣe ojúṣe tẹ́nìkan ò ṣe rí kí ló tí ì ṣe kò sí ẹkú iṣẹ́ ọlọ́run fòpọ̀ sí kò sí àdúrà mọ́ lẹ́nu àwọn ìyàwó ilé òde òde. ọ̀yà wa bẹ̀rù ọ̀yà arúgbó jọ àwọn ìyá jọ ẹ̀gbọ́n tó máa sọ pé tí wọ́n bá rẹ̀ tó fẹ́yàwó tó dáa àwọn á ní ọmọ ẹjọ́ ìyàwó rẹ̀ yìí ṣe é lọ́sí pé wọ́n sọ bẹ́ẹ̀ tọ́lọ́bìnrin pa àwọn ìyá wa ti jọ àwọn ìyá tó ti dàgbà tí wọ́n ṣe dáadáa ní ọkọ. àwọn ìyàwó ilé òde òde mélòó ló fi ẹsẹ̀ méjèèjì kúnlẹ̀ kí ọkọ ẹ̀ nínú ilé. ọ̀rọ̀ kẹlẹ́ sọ nípa ọ̀rọ̀ ìyàwó Fẹ́mi Adébáyọ̀ ṣé bí èèyàn ni ìyá Fẹ́mi Adébáyọ̀ ṣe ìgbọ́rọ̀ ti ìyàwó Fẹ́mi Adébáyọ̀ ló di problem ṣé bí èèyàn kan ni ìyá Fẹ́mi Adébáyọ̀ kì í ṣàṣọ nìkan náà ní bàbá fẹ́. bẹ́ẹ̀ ni ìgbẹ́ bàbá àṣegbọ́ kan wọ́n ní bàbá gan-an ẹlòmíkan àti pé wọ́n tó tí wọ́n tó fẹ́ tó bímọ fún wọn yàtọ̀ sí bàbá méjì ni wọlé ń bẹ́ńlé ilé ò sì dàrú. ilé ò sì dàrú wọn torí ẹ̀ sọ pé kán mórí wá kán fi ọrùn sílẹ̀ ní àwọn òbí wọn lórí ni o. alájẹ ọ̀rọ̀ ti kú afọláyàn tó rọra yẹyẹ alájẹ ọ̀rọ̀ pọ̀ ń bẹ o. nítorí tí ìyá mi lẹ́nu nìyẹn mo ní tẹsán tẹnu ọgbọrọ pọ̀ ń bẹ. alájẹ tó wá lè mọ̀ kó lè sọ wípé òun máa fáìlì fún divorce kò wá sí ìfẹ́yàwó tó pọ̀ after all bàbá òun fẹ́yàwó mẹ́wàá alájẹ ẹ̀mí ò gbọ́dọ̀ bọ́ ni ẹ̀mí yóò gbọ́dọ̀ bọ́ torí pé ogun ló ní ogun ló la ibìkan ló ń lọ ogun ló ní ogun ló la ibìkan ló ń lọ inú mi dẹ̀ ló pé wọn fúnra wọn láìpẹ́ ó tún fáwọn yẹn láìpẹ́ sí pé ẹ wá o ẹ̀yin ọkùnrin ẹ fẹ́ ju ìyàwó kan lọ ohun tó ní aláàjì ohun tó ń sọ fún yìí gan gbọ̀ngàn ti wọ ẹ̀kọ́ káàkiri o. tọkọ bá ti fẹ́ ju ìyàwó kan lọ ìyàwó tó wà ní kò nílé gbọ́ máa gbára mọ́bi ti tẹ́lẹ̀ ọdún ó sinmi ẹ̀ lọ ní pé àwọn méjì kò lè lulẹ̀. wọ́n wá sọ bẹ́ẹ̀ wọ́n ní bó ṣe máa ń rí nìyí. wọ́n tó ti tó nìkan wọn ẹjọ́ kan ó ní sinmi àlàyé. wọ́n á rí pé ẹni tó bá ṣe irú yẹn kò lárò jìnlẹ̀ ṣé àsìkò tó jẹ́wọ́ nìkan yẹn ló yẹ kó o ṣe dáadáa ní àdúgbò àtẹ̀yẹ bá wá pé méjì. àwọn obìnrin sí ò mọ̀ bẹ́ẹ̀ mọ́ o. ọmọ ṣe o. àwọn obìnrin sí ò mọ̀ bẹ́ẹ̀ mọ́. tó jẹ́ pé àsìkò tó bá jẹ́wọ́ nìkan yẹn ó yẹ kó o make sure pé kó fẹ́ ìyàwó mi ìwà ló lè máa fi mú. ìwà ni tó wá níwà mo sọ pé obìnrin mélòó láyé òde òní ló ń fẹsẹ̀ méjèèjì kúlẹ̀ kó òkúlẹ̀ ẹsẹ̀ méjèèjì kẹ́sì pọ̀jù ẹsẹ̀ kan ẹ káàárọ̀ olówó lè ní ẹ̀ṣọ́ ẹ̀kú tó ọdún wá o. ayé ìwé lẹ́sẹ̀ kan ti tó pé méjì kan ti pọ̀jù alájì. obìnrin mélòó ni àwọn ọkùnrin tó bá kó wọlé sórí ètò bá sẹ́ pé àwọn obìnrin òde wọ́n fẹsẹ̀ méjèèjì kó àbòsí rẹ̀ kò sí alájì. ṣùgbọ́n àwọn obìnrin náà sọ ìtọ́ bá rí àwọn òjíṣẹ́ olú àwọn pásítọ̀ àwọn àfà wọ́n fi ẹsẹ̀ méjèèjì kúlẹ̀ kí wọ́n. mi sì ṣe fún àtọyẹ lẹ́yìn bọ́lá lé ẹ̀ka àbọ̀sórí. ṣùgbọ́n baálé ilé tó ń ti gbogbo ẹnu lé àwọn ìyàwó òde òní wọn ò ní fẹsẹ̀ méjèèjì kúlẹ̀ kí ọkọ wọn gbé ẹ̀ka àárọ̀ àti gbẹ́nu ṣe ẹ̀ka àárọ̀ gan tó bá jí gan tó gbẹ ẹgbẹ́ ọkọ wọn kọjá. àwọn bẹ́ẹ̀ sọ ṣe ó bọ́ sí ìwọ̀jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ṣe ṣe nìyẹn. alájì ọ̀pọ̀lọpọ̀ obìnrin ṣe ń ṣe ní ìsinmi yẹn. kì í ṣe pé àwọn òbí ò kọ́ wọn o ṣùgbọ́n àwọn náà wọlé ẹgbẹ́ ṣe nídìí sí pé ẹ bá wàá ṣe wọn kọ́lẹ̀ kí ọkọ rẹ̀ báwa yes ìtọ́lẹ̀tọ̀ tó yẹ tó tọ́ ni tó yẹ ni láti máa fi ẹsẹ̀ méjèèjì kọ́lẹ̀ kí ọkọ orí ọkọ kó máa wú pé mo gbọ́dọ̀ ṣe nǹkan tó jù báyìí lọ fún ìyàwó mi tí n bá lọ fi ṣe tí n bá dé ó ní ó wá yà mí lẹ́gbẹ̀ẹ́ sọ pé obìnrin tó bá jóun nìkan ṣé ìpàsíkò yẹn ó yẹ kó fi ìwà kó fi ra ọkọ pa ṣé ìpè tóbi bá níwà gan gbogbo ìtọ́kùnrin bá lọ́dọ̀ lọ́kùnrin máa wà ìgbà tó bá wá kí alẹ́ ìwọ nìkan kúkú ní tó misbehave ó ti gbàgbé pé òyìnbó tó ṣe pẹ́ńsù ló ṣe rí sá wọ́n á lọ fẹ́ lò mí. ebi ọ̀rọ̀ pásítọ̀ kan mo sọ alájẹ pé tọ́jú bẹ́ẹ̀ súnmọ́ ìyàwó excuse lónìí ó ń daṣọ bọ́ra pásítọ̀ tí wọ́n ti bọ́ síta ní ìsìn pásítọ̀ ní tàbí ṣé tó bá dọ̀la ṣé yóò yóò wá sọ pé ẹ̀wọ̀n pásítọ̀ ó ti lọ fẹ́yàwó ó ti lọ gbóbìnrin mi o àwọn kan wá ní ọjà ẹlẹ́rara náà pásítọ̀ táìkì ni ọ̀pọ̀ pásítọ̀ tà jẹ́ ẹlẹ́rara ni wọ́n. ìtẹ̀wọ̀n ọ̀pọ̀lọpọ̀ obìnrin ń dá sí ayé àwọn ọkùnrin lóde òní alájì òwúrò káàtó díẹ̀ káàtó nígbà tó kúrẹ́ bá ṣe ohun kan tó wálé tí obìnrin ìyàwó ló lè fi ẹsẹ̀ méjèèjì kúlẹ̀ pé ẹ ṣeun dáadé ìwà ó lè mórí ọkọ wúlá ti ṣe mí. ọkọ lè gbé ìkànnì wíyẹn pé àwọn ọmọdé ò mọ̀ gbà táwọn ọ̀tún ṣáwọn ọmọdé kó mọ̀ gbà lọ bàbá wọn
àbí ìyá wọn àbí wọ ìyàwó torí pé ẹjọ́ fẹ́ra ẹ̀kọ́ tó nípa àwọn ọmọ wa rí ni. alájọ ọkùnrin mi ò dé láti bí iṣẹ́ òjòjò láti àrójọ ọmọkùnrin lálẹ́ ètò fẹ́ kí òun á pàdé ọkọ ẹ̀ yóò kúrò ṣẹ̀ṣẹ̀ yóò mọ hòtẹ́ẹ̀lì mi. eré ìdùn wọ́n mọ hòtẹ́ẹ̀lì wọ́n mọ múmi báwo lórí owó ṣe fẹ́ wúwo ní owó ṣe fẹ́ dùn. Ọlọ́run ṣàánú wa. ọ̀pọ̀lọpọ̀ mi ò tó sẹ́ pé ẹ̀ẹ́dì ó jẹ́ ìjọ àlórí dẹ́rì. Ẹ wo bí fíríjì wọn ṣàlẹyé. tó yẹ kí ọjọ́ jókòó lórí dẹ́rì kó bá a sọ nípa báwo ni iṣẹ́ lórí o kó tiẹ̀ tún múnú ẹ̀dùn bóyá inú òdùn láti fi iṣẹ́ ṣùgbọ́n àwọn obìnrin òní onímọ̀ ìṣe bẹ́ẹ̀ mọ́. tí kúnlẹ̀ akúnlẹ̀ bá wá sọ pé kí ọkùnrin fẹ́ ju ẹyọ kan méjì sí mẹ́ta lọ kò jẹ́rọ padà nítorí pé tí wọ́n fẹ́ sọ àjọ pé mo délé lónìí òun náà mi dùn. wọ́n á ti máa bàjẹ́ báyìí. ọ̀dọ̀ second wife. àwọn obìnrin á ti máa bàjẹ́ báyìí. àwọn ní fọkànbalẹ̀. torí pé yẹ́n náà gbé ní sí tí ròrùn bá ti pọ̀ jù. Àkọ́dá. yóò tètè gbàgbé lọ alájí. àbí Ìdùnnú kankan ló mẹ́mìí gbé ayé gùn. dúró. alájí ayé ìgbà kan ní pé ẹ̀ẹ́dẹ́yìn bá ronú jù bp ó lè òkè yóò ní stroke. àwọn yóò ní stroke mọ́ ní sí alájí. kúrú fèrè. ẹ̀ẹ́dẹ́gbẹ̀ pé ẹ̀ka ṣubú ni. A ò fẹ́ kó lọ ni. ó tán ó lọ nìyẹn. ẹ̀ẹ́dẹ́gbẹ̀ ṣubú gbà ó lọ nìyẹn. Bí ẹ bá lè fi kó lọ tẹ̀sí di wàhálà ní láyà. Ẹ ò Àbí? fẹ́ kó lọ. ọ̀rọ̀ tá à ń tìrìtì Ìgbà wo ní ni sí ò ní lọ? ọ̀rọ̀ náà tá à ń tìrìtì gbà ní pé Adébáyọ̀ náà nìyí. ọmọ ìdí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣeré tíátà àtàwọn tó wọ́n ṣeré tíátà gan ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ó láwọn kan tí wọ́n ń bá sùn nínú ilé tẹ́lẹ̀mí kò lè sọ síta. Ó máa ń ṣẹlẹ̀. Ó máa ń ṣẹlẹ̀. tẹ́lẹ̀mí lè sọ síta. ọ̀rọ̀ tí kọ́lá yóò sọ alájì ọ̀rọ̀ tẹ́mi fọwọ́ sí ni o. mo lè rí pé àwọn tó bá rò dáadáa náà tí ọkùnrin bá fẹ́ tẹ̀rẹ̀ lọ́rùn wọ́n fẹ́ jẹ́ kẹ́mi gùn ìyàwó kejì. is ó needed. dáa ṣe gbọ́. ó dáa ṣùgbọ́n tá a bá wọlé wọn bọ̀ àwọn ẹlẹ́sìn onígbàgbọ́ Kristẹ̀ wọ́n á sọ pé ẹ̀sìn ò fààyè gbà ẹ̀sìn ò fààyè gbà. Ọ̀pọ̀lọpọ̀ wọn sì ṣe pamọ́ ní. ẹ̀sìn pamọ́ tẹ́ bá lè ṣe fààyè gbà. Abáṣọ. inú yóò sì dùn ún lé ẹ̀jẹ̀ ru sókè ẹ̀kọ́ kò balẹ̀ ẹ̀sìn ò fààyè gbà ẹ̀sìn ò fààyè gbà nígbà tẹ́ bá lọ tán ṣé ẹ̀sìn lẹ́bìlìmù ni àbára ilẹ̀ bìlì. good. yà ọ̀rọ̀ la gbọ́ yẹn wọ́n ní àwọn nítorí àwíjàre kí tó tán lẹ́nu ẹ jọ kí lè rọkàn tí ẹ bá mi fi èrò kan yẹn hàn lábẹ́ comment section ẹ bá mi share fídíò yìí ẹni tó gbígbà àkọ́kọ́ lélẹ̀ yìí tẹ́ ẹ kọ́ máa kàn sí pínkì ẹ bá mi subscribe sílẹ̀ ẹni Clever TV gbogbo ẹ̀yin yá wa ẹ forí jì mí o bọ́ọ̀rọ̀ bá ṣe rí òun náà ló ṣe yẹ kí a sọ o ibi tó bá ti bá bí yín nú bẹ̀ ẹ jẹ bùrẹ̀ àwọn olùgbẹ̀bẹ̀ ire o mo tún padà bọ̀.